الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. Ìtẹ̀síwájú lórí ìtàn sulhu Al-Hudaybiyyah èyí tá bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti inú tírà Zaad al-Ma'ad ti al-Imam Ibn Qayyim al-Jawziyyah rahimahullahu ta'ala. Ibi tá dé náà ni ọ̀rọ̀ nípa bí al-Qaswa rakumi Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ló ṣe fẹ́ tẹ̀ síwájú mọ́ nígbà tí wọ́n lọ fún umra, nígbà tí wọ́n dé àyè tá a mọ̀ sí Al-Hudaybiyyah. Wọ́n ní wafaza'at Quraysh min nuzulihi alayhim fa ahabba rasulullahi sallallahu alayhi wa sallam an yab'atha ilayhim rajulan min ashabihi. Ìròyìn pánàbí sallallahu alaihi wasallam bọ̀ sí Maka ó ti dé etí gbọ́ àwọn Quraysh. Ìbẹ̀rùbojo bá bo àwọn Quraysh. Ànábì sallallahu alaihi wasallam wá gbìyànjú àti rán ẹnìkan náà àwọn mùsùlùmí láti lọ sọ fún àwọn Quraysh pé àlàáfíà làbáwá o, àbá ìjà, àbáwá. وأن النبي صلى الله عليه وآله وسلم دعا عمر بن الخطاب يبعثه إليه. أقول عمر بن الخطاب láti fẹ́ rán lọ sí Mẹ́kà láti lọ jíṣẹ́ náà. فقال ṣùgbọ́n Umar bin Khattab radiyallahu ta'ala anhu ó mú àlàyé ọ̀rọ̀ kan wá tàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó sì gbà lọ́wọ́ rẹ̀. Ó ní ya Rasulallah, laysa li bi Makkata ahadun min bani Ka'b yaghdabu li in udhitu. Ní òjíṣẹ́ Allah, mi ò lẹ́ni kankan Mẹ́kà nínú àwọn ìran mi, torí pé Umar bin Khattab radiyallahu ta'ala anhu min bani Ka'b ni. Jẹ́ kan nínú àwọn ọmọ ilé Ka'b, agboolé Ka'b. Kò sẹ́ni kankan nínú àwọn ìran mi ní agboolé wa Bani Ka'b tó jẹ́ pé tí àwọn Qurayshi tó kù bá fi sùtá kàn mí, tí yóò bínú fún mi, tí ó gbárata fún mi, tí ó dìde pé ẹ fara lé wálẹ̀ o, ẹ gbọ́dọ̀ fìyà jẹ o. Umar bin Khattab radiyallahu ta'ala anhu وصف النبي صلى الله عليه وآله وسلم فأرسل عثمان بن عفان. عثمان بن عفان ní ẹ̀bára. Uthman bin Affan ní ẹ̀bára. Umar bin Khattab radiyallahu ta'ala anhu nínú àwọn sàhábí Ànábì sallallahu alayhi wa sallam tó yẹ pé sahibu ra'i náà onílà káyẹ̀ ẹ̀dá, nínú àwọn tó jẹ́ yí pé olùbádámọ̀ràn àgbà ní fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àti sọ láwọn ìjókòó tó pọ̀ tó lọ. Àwọn iqtirahat, àwọn àbá tí Umar bin Khattab radiyallahu ta'ala anhu tó ti fún Ànábì sallallahu alayhi wa sallam nípa alámọ̀rí ìṣèjọba, alámọ̀rí ìṣèjọba ẹ̀sìn. Tí Ànábì sallallahu alayhi wa sallam tó sì gbà lọ́wọ́ rẹ̀. Kódà tó lówó ẹ̀dẹ́dà jalla subhanahu tó fi òǹtẹ̀ tó fi lù ú. Ara rẹ̀ ní ọ̀rọ̀ maqam Ibrahim. واتخذوا من مقام إبراهيم مصلى كما ينافل ní maqam Ibrahim. Iqtirahu Umar bin Khattab radiyallahu ta'ala anhu ni. Lára rẹ̀ ní ọ̀rọ̀ hijab, pé káwọn obìnrin kan máa bójú, kan máa dojẹ̀lú bábà, kan máa lò délẹ̀. Pàápàá jùlọ
tó bẹ̀rẹ̀ látorí àwọn ìyàwó Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Iqtirah Aba Umar bin Khattab ni radiyallahu ta'ala anhu. Ànábì gba olùwẹ̀dẹ́dà jalla subhanahu wa ta'ala ó sì fi òǹtẹ̀ ó fi lò ó. Irú ẹ̀ náà lélẹ̀ onu Ànábì sallallahu alayhi wa sallam ọ̀fọ́bùnà fan olùbáràn torí pé fa inna ashiratahu biha òun ní àwọn mọ̀lẹ́bí tí wọ́n lè gbárata fún ní Maka wa innahu muballighun ma arati yóò sì lè olólè jíṣẹ́ dáadáa jù ọ̀fọ́bùnà fan olólè jíṣẹ́ dáadáa jù níbẹ̀ yẹ ààrí ọlá tó ń bẹ fún Umar bin Khattab radiyallahu ta'ala anhu àti Uthman bin Affan radiyallahu ta'ala anhu kúlẹ̀ lákọ̀ọ́bá yọnú sáwọn méjèèjì. Òní àsìkò yìí kìí sí àsìkò tá a mọ̀ sọ̀rọ̀ nípa ọlá tó ń bẹ fún Umar bin Khattab àti Uthman bin Affan radiyallahu ta'ala anhu ṣùgbọ́n lọ́mọ wípé àwọn méjèèjì àtàwọn sàábé tó kù lahuma aw lahum manaqibu jamma àwọn oríyìn àwọn ẹ̀yìn àwọn ọlá tó pọ̀ ó ń bẹ fún gbogbo wọn. Àwọn sàábé Ànábì sallallahu alayhi wa sallam wọ́n yìí sí ìsẹ́ni àbùkù wọ́n yìí sẹ́ni tá a máa ń sọ̀sọ̀kúsọ nípa wọn radiyallahu ta'ala anhu. wọ́n ní fada'a rasulullahi sallallahu alayhi wa sallam Uthman bin Affan. Ànábì sallallahu alayhi wa sallam ó bá pè Uthman bin Affan wa arsalahu ila Quraysh. Ó wá rán pé kó máa lọ sí Maka kó lọ jíṣẹ́ fáwọn ará Maka wípé a ṣe kíni o àbájá wa o àwa ṣe umra jẹ́jẹ́ wa ni. Faqala Ànábì sọ fún Affan jọ́nà pé akhbirhum anna lam na'ti liqitali sọ fún wa pé àbájá wa o àbá ti ìjà àbá wa innama ji'na ummaran àwa ṣe umra ni umra olawa ṣe wad'uhu min al-islam wọ́n sì dé Maka tó máa pè wọ́n sí Islam pè wọ́n sẹ́sì torí pé mùsùlùmí gbogbo ìgbà tá a bá ti láǹfààní ká pè àwọn èèyàn sẹ́sì òun láàmà pè wọ́n sẹ́sì. Wa amarahu an ya'tiya rijalan bi Makkata mu'minin wa nisa'a mu'minat. Wọ́n tún sọ fún pé àwọn mùsùlùmí tó wà ní Maka tí wọ́n ti ṣe jíra lọ́kùnrin wọn àti lóbìnrin wọn bá mi sálámọ̀ sáwọn náà wa yadkhula alayhim wa yubashshirahum bil fath. Sálámọ̀ sí wọn sì fún ròdùnú pé ká máa ṣe sùúrù ara ṣe ó fẹ́ dé ẹni nǹkan mẹ́ẹ̀ Allahu Akbar. Ànábì sọ fún ọmọ Affan pé sọ fún àwọn mùsùlùmí tó ń bẹ ní Mákà tí wọ́n ṣe jíra wá sí Mádínà yẹn tó sì jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn al-mustad'afun àwọn tí nǹkan le fún àwọn tí ilẹ̀ hámọ́ sọ fún wọn yí pé al-fathu àránṣẹ́ ti fẹ́ dé ká ṣe sùúrù. Sọ fún pé àránṣẹ́ ti fẹ́ dé ká ṣe gíní o ká ṣe sùúrù. Ànábì sallallahu alayhi wa sallam ó ń sọ̀rọ̀ mẹ́yẹn nípa tí ó padà ṣẹlẹ̀ sí Islam àti fáwọn mùsùlùmí pé al-fathu qarib àránṣẹ́ ti súnmọ́ ìṣẹ́gun ó ti súnmọ́. Wa yukhbiruhum anna Allaha azza wa jal mudhiru dinahu bi Makkah pé kó dẹ̀ sọ fún wọn pé Olúwa jalla subhana ó máa gbé ẹ̀sìn rẹ̀ ga nílùú Maka yẹn. Ìlú Maka tẹwà tó dàbẹ̀ ni pé ṣẹ́ṣì rẹ́sì sí bí sásìlé kírun bí sọ fún ọgbẹ́ ká fún kabalẹ̀. Olúwa jalla subhana yóò fi ẹ̀sìn rẹ̀ hàn nílùú náà hatta la yustakhfa fiha bil iman. Yóò fi hàn débi pé kò sẹ́nìká tí ó fi gbàgbọ́ rẹ̀ tí ó fi pamọ́ nínú yẹn. Lónìí ìlú Maka tílẹ̀ mọ́ lónìí kò sẹ́nì kankan tó fi gbàgbọ́ pamọ́. Gbàgbọ́ Islam tó níyẹn wà á gbé jáde gbangba nílùú Maka
tí ó sẹ́ni kankan tí ó sọ pé ó sì fi gbàgbọ́ rẹ̀ ó sì fi hàn báwọn alifantọ́lákà Uthman súnmọ́ bá ń lọ òwòlú Mákà lọ famarra ala Quraysh biladhin ó wá dé àyè kan ó ráwọn Quraysh kan níbẹ̀ faqalu ayna turid ọ̀táwọn Quraysh yẹn rí wọ́n sí ìmọ̀ ní àìbò ní lọ faqala ba'athani rasulullahi sallallahu alayhi wa sallam ad'ukum ila Allahi wa ila al-Islam ní alábì ló rán mi iṣẹ́ alábì ló rán mi níṣẹ́ sallallahu alayhi wa sallam pé kí n pè yín sí Islam kí n pè yín sọ́dọ̀ Allah wa ukhbirakum anna lam na'ti liqitali ó dẹ̀ ní kí n sọ fún pé àbá ti jà wá o wa inama ji'na umara àwa láti wá ṣe umara ni